محمد على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. وعلى آله وصحابه وسلم. Àsàlátù di méjì tá ti fà Nábì Muhammad sallallahu alayhi wa sallam. tó ti bẹ́ẹ̀ náà ẹlòmíì ń wòran ní kò sàsàlátù o. sallallahu alayhi wa sallam. Àsìkò tá sì wà yìí ìgbà dáhíyà lálejò níjòkó yìí nírọ̀lẹ́ yìí kìí ṣe kò yí nǹkan kan padà pẹ̀lú bíjòkó yìí ṣe gbọdọ̀ rí ní farabalẹ̀ táà máa wà Ansarul-Islami. Àsàlátù ẹlẹ́ẹ̀kẹta ní kọ́mọ̀sẹni tí ó bá wá sí ẹni Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. Àmín. Bí àwọn tí wọ́n máa ń pẹ́ ìpìlẹ̀ ìjòkó yìí fún wa bí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àdúà àti gbogbo àdúrà tí wọ́n ti ṣe fún àwọn bàbá wa Alhaji àgbà, fún bàbá wa àfáàgbà Mọ̀lánà Sheikh Al-Adaby, kódà fún àfáàgbà yáyà ni bàbá wa àgbà Sheikh Alimi, àti àwọn tó lògbà pẹ̀lú wọn, àti àwọn tó sin lọ́hùn pẹ̀lú wọn, àtàwọn tó gbà fún wọn nínú gbà wọn, gẹ́gẹ́ bí irú àwọn tí bàbá wa Dáníyà Gèrí tò nítara wọn jáde. Gbogbo yejú wọn pátá Ọlọ́run dákun bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọ́n sí, bá wa bùkórí alìkìyàmọ̀ gbogbo wọn. Wíwá ń jòkó wa nírọ̀lẹ́ yìí gbogbo aláti mọ̀ pé gbogbo tí jẹ́ ọjọ́ Jímọ̀ wúrìdí tá jogún lọ́dọ̀ Alhaji àgbà, sáwí wa lọ́dọ̀ Alhaji àgbà náà ni pé jogbo ọjọ́ Jímọ̀ a máa fi àyín wa gbọ́ọ̀rọ̀ Ọlọ́run àti gbígba àkànṣe àdúà. Òun náà ni dáníyà náà sojú kòkòrò tí wọ́n fi wá tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa tá wà níjòkó kọ́mọ̀sẹ́ ní kankan tí yóò máa lọ tí ó máa bọ̀ kankan mọ́. Gẹ́gẹ́ bí àwọn elétò ti ṣètò yí kalẹ̀ wọ́n ní bá ti máa gbọ́ wá sí agbọ̀ wá sí. Lẹ́yìn náà gẹ́gẹ́ bá Ansarul-Islam tí máa ṣe fáwọn ọmọ wọn tọ́lọ̀ ń bá ní wọ́n ṣe rú oríire báyìí tí wọ́n sì gbàgbé ilé tí wọ́n gbàgbé ìpìlẹ̀. Nítorí pé bàbá wa Dáníyà Gèrí ọmọ Ansarul-Islam ni wọ́n, ọmọ Alhaji àgbà ni wọ́n, kódà Ansarul-Islam primary school lókè àlùkò ni wọ́n lọ. Sísànláwà kìwàrù tó bá rí bẹ́ẹ̀ ìwà ń bí gbogbo wa wá sí mọ̀lídì ànábì Muhammad ń lọ lọ́wọ́, wá sí mọ̀lídì ànábì ń lọ́kan èmi lónìí, kìí ṣe pé wọ́n gbé wá sí fún mi bó ṣe wà ní róstà Ansarul-Islam tó sínú róstà tí wọ́n fún mi Ọlọ́run ló tó bẹ́ẹ̀, èmi ni wá sí kàn lónìí tọ́ ọwá bọ́ dédé ohunkóhun tí wọ́n bá sọ lónìí ní wá sí à ń ṣe gẹ́gẹ́ bí wá sí tàà máa ṣe ń jòkó yìí ni. Lẹ́yìn náà wà darí sọ́dọ̀ bàbá wa national missioner àti gbogbo message tàà Ansarul-Islam bá ní Ọlọ́run kó wọlé Ànábì Muhammad sallallahu alaihi wasallam kódà mi ìmọ̀ tó lè mú káwọn èèyàn bí sí débi kún ọmọ Yorùbá Ànábì Muhammad ìkàkan kò sí tó gbọ́dọ̀ kípù wa bí sí láti má Yorùbá Ànábì Muhammad tó bá ní bẹ́ẹ̀ ọ̀gá wa sáájú wa Ànábì Muhammad tí àwọn àlùfáà bá ń sọ̀rọ̀ Ànábì wọ́n sọ láwọn àsìkò kan fún wa a sì máa rẹ́rìn táwọn àfáà bá tún kẹnu bọ̀rọ̀ Ànábì láwọn àsìkò kan àti àwọn àṣẹ́sí kan èyàn ó sì máa sunkún. Bàbá wa ayà Al-Qur'an tọ́lọ̀ fi tọ́ka sí ìwà àti ìṣesí Ànábì a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Ọlọ́run wọlá gbogbo àwọn ẹrú tó dùn nínú lónìí, wọlá àwúsù tí mo sì ṣe yìí, wọlá bísmìláì tí mo ṣe yìí, dákun Ọlọ́run gbogbo ọ̀nà tí wọ́n tó gbà dùn àwọn kan nínú Ọlọ́run dùn èmi náà nínú. Àfá yìí kò sí tí ó sàmì rẹ̀ jù kọjọ kájọ sàwúsù yìí lọ. Wa bihi nasta'in.
Ọlọ́run pé ànábì láwọn ó kọ̀ọ̀kan ní Al-Qur'an. Ajimotala, ńgbà tí ó pè títí, ó pè lára, ó fa àràfí kan pè, àràfí kan, ó ní Nun. Ó gbẹ̀yìn tẹ́ mọ́ tẹ́ bá wá ké barakallahu fina jami'a. Máa wa inna laka la ajran ghayra mamnun. Ajimutala ò sí ń bẹ̀ ní ẹ̀sùn khuluqin azim. Ẹ̀dàkùn gbogbo àwọn jàmáà Ansarul-Islam, gbogbo àwọn tó bá alálejò lónìí ọmọ Ansarul-Islam náà gbogbo wọn, gbogbo àwọn tẹ́rí tí wọ́n bá alálejò ní, nítorí pé gbogbo kálukú wọn bí wọn bá tiẹ̀ mọ́ aráyè wá Ansarul-Islam, kálukú wọn ló sì lè pìtàn pé àwọn bàbá wá Ansarul-Islam. Ọlọ́run wọn wọlá bẹ́ẹ̀, gbogbo àwọn tẹ́ tara wọn jáde gbogbo wọn wọ́n mọ̀ bẹ́nù kẹ́ wọ́n mọ̀ bẹ́nù kẹ́. Ọlọ́run ní ànábì ọ̀sẹ̀un, Ọlọ́run pa ànábì lọ́kọ́ ó pè ní àràfí kan ṣoṣo, ó sì lóhun ní jẹ́ bẹ́ẹ̀ Nun. Ọlọ́run ní rẹ̀ Nun, ó ní ìrẹ́ Nun, ànábì ní jẹ́ bẹ́ẹ̀. Bọ́bá wo apà ànábì ní àràfí méjì Tọ́ha. Ọba kò ànábì, ọba wọ́lọ́run wà pé lé àràfí méjì Yásín. Kódà àwọn bàbá wa, àwọn àfáà wa, àwọn àgbàlagbà wa tó fún wa pé kódà háù mím, táà ń pé hé mím, wọ́n l'ànábì náà ní jẹ́ bẹ́ẹ̀. Àmọ́ ti Nun, aláràfí kan ni, Ọlọ́run wal qalami wa ma yasturun. Ọlọ́ni rẹ̀ Nun, rẹ̀ ànábì Muhammad, mo búra pẹ̀lú al-qalami wa ma yasturuna, àti tí al-qalami Ọlọ́run kọ́ọ̀lẹ̀ láti jọ́ tọ́lọ́run ti pa aláṣẹ pé máa kọ nǹkan tí sì ń kọ. Ma anta bi ni'mati rabbika bi majnun. Ọlọ́ni pẹ̀lú dẹ̀ra àtọ̀dẹ̀ mi Ọlọ́run pẹ̀lú àánú ojú àánú tí mo sí wọ́ ma anta bi majnun, èése wèrè. Ẹ dákun ibi tí wà sí òun lọ, bàbá Mọ̀lánà Sheikh Bukhari Musa Adélọ́dún Àjẹ́kóbí 1. Ọlá alùbáríkà, ọlá alùbáríkà. Ẹ máa gbádùn. Àṣà Aláàjì Súlè mọ́jà lọ́wọ́ máa dán. Ẹ dákun jàmáà. Allahu Akbar. Ọmọ ó sì lọ́jọ́ àbájì Buhari náà ó sì wádà jọ wọ́n náà. Owó àdúà. Mati Rabbika bi majnun. Kọ̀yájú sí yẹn ló fi jọ o. Ọgbọ́yé. Kọ̀yájú sí yóò fi jọ yìí. Ẹ bá wà sí lọ. Ànábì wa Muhammad. Rabbika bi majnun. Ẹ dákun tá fẹ́, ní tí mo fẹ́ kálukú wa ká farabalẹ̀ sí. Níjọ́ téèyàn bá bẹ̀rẹ̀ ìgbésí ayé. Aláyé gan fún ara rẹ̀ ayé rẹ̀ yé. Níjọ́ta Ànábì bẹ̀rẹ̀ gbésí ayé ò yí òun gangan fún ara rẹ̀. Sheikh Muhammad Kamaluddin ọmọ tó kése láti ìlú Èjìgbò, Ọlọ́run ṣàlékún àlùbáríkà yín o, ṣeun wọ́n ti wà níjòkó pẹ̀lú wa, Ọlọ́run bá dúpẹ́ fún yín. Níjọ́ téèyàn bá bẹ̀rẹ̀ ayé ń gbà mí ayé yéèyàn. Nítorí pé ẹwùjọ́ta Ànábì bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam, ẹwùjọ́ta Ànábì bẹ̀rẹ̀ wá sí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ó wá ríra rẹ̀ lóhun nìkan. Wàláhì tí wọ́n bá pèèyàn ní wèrè ńgbà náà, èyí ó sì tún jókòó sínú léwò pé àbí wọn agbádùn lóòótọ́. Mo dọ́dọ̀ àwọn ọmọ ìyá mi, wọ́n ní mo ṣe ń tọ́tọ́.
mo dọ́dọ̀ ọmọ bàbá mi wọ́n ní bo ní ń lọ yìí mo dọ́dọ̀ àwọn aráàlú wọ́n ní mo ya wèrè àbí ìgbádùn lóòótọ́ ni béèyàn ti bẹ̀rẹ̀ gbésí ayé nu gbogbo ẹni tí ó bá dáa fún gbogbo tí ó bá ṣoríire èyàn máa bẹ̀rẹ̀ gbésí ayé èyàn tí èyí èyàn ní bẹ̀rẹ̀ àfá yìí ọ̀gbọ́ mi bá ìgbésí ayé lè má yí èyàn ní bẹ̀rẹ̀ tó yẹ ìwọ́n máa sọ fún ìwọ́n máa wúra rẹ̀ bẹ́ẹ̀ ìyẹ́ máa ṣe ẹni ó bá lè sin lọ́hùn púpọ̀ bẹ́ẹ̀ nítorí pé ọmọ dọ̀tá gbogbo àwọn èèyàn wọ́n ń pa ìlà òní ẹjá lọ lórí kí bọ́ bá kí ọwọ́ alẹ́ pọ̀ èyàn lọ kí o yóò tún máa rọra ìpẹ́ tàbí wàhálà mi wá pọ̀ ni wọ́n pẹ́ ẹgbọ́ ẹ má jà pínwó yìí ẹ má jà fáwọn tí ò sí ń bẹ̀ àwátá ń bẹ́yìn náà ní ẹjá náà èyàn ká astaghfirullah a sì wá náwó tó ṣe pé gbogbo wa ni wọ́n jọ fún ogun wọn bá ń bínú sílùú ẹ̀ ní àbá dẹ́yìn ó tún àdínà agbádùn lóòótọ́ ni tí mo sọ sí tọ̀nà tí mo sọ dáa ká fáwọn tí ò sí yà wọ́n jọ fún wa ní a máa ṣe yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹni tí máa ń tọrẹ èyàn máa tọrẹ ń gbà míì tó ṣe wípé ìyàwó èyàn máa sọ fún ìyàwó ìpẹ́tọ̀ sọ́tán láàrin tá jẹun ẹ̀kọ́ gbogbo àpò yín ẹ̀kọ́ fún lágbájá lẹ́ẹ̀kan tọ̀ tẹ́bí bá wá pààyàn lóòótọ́ tẹ́bí bá pa léèyàn èyàn wà padà jókòó pé àbí ń agbádùn sẹ́mi náà wá sí dáa sẹ́mi mọ́ tí ń ṣe báyìí ìjọta Ànábì náà bẹ̀rẹ̀ gbésí ayé tí gbogbo ẹ̀bá Yorùbá Ànábì Muhammad ìjọ tí gbogbo ọ̀rẹ́ dọ̀tá ìjọ tó máa yẹ ẹni tí ọ̀fẹ́ ìjọ tó máa yẹ ẹni kẹ́yìn sí ni ìjọ tára alé ẹni ẹbí ẹni tí ń pè ní àmín ẹni fọkànbalẹ̀ tí wọ́n wá kẹ́yìn sí yàn wọ́n lẹ́mí Ànábì náà wá ń rò pé ìmọ̀ ń kèmí nìkan àwí ìfẹ́lẹ̀ yìí ọláwọn ọgbà àwí fún tọ̀hún olóhun ọgbà àbíwà tí ń wù ní ọ̀dá ni ọlọ́ni máa anta bi ni'mati rabbika bi majnun rabbika bi ma anta bi ni'mati rabbika bi majnun pẹ̀lú ìdẹ̀ra àtàánú ọlọ́run tó rí gbà ìdẹ̀ra ọlọ́run tó rí gbà ó èése wèrè nítorí pé nígbà míì bẹ èèyàn máa hùwà dáadáa èèyàn padà rí rẹ̀ pọ̀ nìkan lòun bẹ́ ń di ìwà dáadáa yóò wá jẹ́ kẹ́rù ọmọ bàyàn wípé àbí tí ń ṣe yóò tọ́ ni àbí ìrìn dáa ni àbí nǹkan bínú ọlọ́run lè ń ṣe lóòótọ́ ni abọ́lọ́run yọ́nú sí mi ní mati rabbika anta bi ni'mati rabbika bi la ajran ghayra mamnun wa inna laka la ajran ghayra mamnun an sin bọ́kàn rẹ̀ balẹ̀ lọ fọkàn balẹ̀ in tó ń ṣe ó padà ní ládá wa inna laka la ajran ẹ̀san mo búra pé ẹ̀san ń bọ̀ wá fún ọ dájúdájú mo búra pé ẹ̀san ń bẹ fún ọ ghayra mamnun ẹ̀san náà à ní dádúró kódà ẹ̀san tá ń bọ̀ wá san fún ọ ẹ̀san tá ń bọ̀ wá san fún ọ kìí ṣe ìtẹ́nìkan sèrègún lérí rẹ pé àwa lájọ́ ọ̀rẹ́ san alájájẹ́ra gẹ́ẹ̀rà mamu ẹ̀dàkùn jàmá tó bá ipẹ́ bá ń tẹ̀lé mi ta lọ́lọ́run bá wí jàmá ta ní ń bá wí sallallahu alayhi wa sallam láàjẹ́ra a ń bọ̀ wá fún ọlẹ́sàn gẹ́ẹ̀rà mamu náà ọwà ní lẹ́yìn náà láàlá khuluqin azim wa innaka láàlá khuluqin azim orí ìwà dáadáa lọ wà in tó ń ṣe ìyẹn ló tọ́ in tó ń ṣe ìhun lọ dáa irun tó ń ṣe ìhun lọ́lọ́run yọ́nú sí la khuluqin Allahu akbar láàlá khuluqin azim wa innaka la ala khuluqin azim orí wà dáadáa lọ wà èyàn máa hùwà nígbà míì ẹ̀rì bí mo ti gbé náà nù èyàn máa hùwà nígbà míì tí ayé ò ní gbà lọ́wọ́ èyàn yóò wá jẹ́ kẹ́mì èyàn máa rò bí ìgbà tó ti pé àbí tí ọ̀dá ní ṣe gbogbo ẹni tí ó bá padà dáa kìí ṣe pé níbẹ̀rẹ̀ ni wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀pọ̀ dáa nítorí pọ̀ gàwa náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ káyó tó gbọ́ yìí ọpẹ́ káyó tó mọ̀ pé ìwà rẹ̀ nìwà yìí ọpẹ́ káyó tó mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ ní sọ kìí wá àwọn àgbàlagbà lọ́dọ̀ wa nílọrin ọyá kí sọ pé ilẹ̀ Yorùbá wọn ní mo sóre kò gbè mí
ọlọ́wọ́ kan kà nínú ọ̀dà tí a bá wá fẹ́ tú fún àwa ọmọ sin tí ó yé wa a wá sọ fún wa wípé ọ̀dà mo sóre kò gbè mí ò tí ì ṣe dé ojú àmì ni mo sóre kò gbè mí a jẹ́ pé nínú ọkàn rẹ àbí nínú ṣesí rẹ in tó ń retí ni pé kẹsàn rẹ̀ ó yá ẹ̀san orí èyí sì yá báhùn kódà ń ṣe wá sí ní ìjọ kan yóò bí kàtàrà jù Buhari rán mi lọ mo wá ní ẹni wọ́n bá fẹ́ rí bí Ànábì Muhammad kọ́ nawọ́ gbogbo èèyàn wá lè nawọ́ nítorí pé kálukú wà páwọn lè rí bí Ànábì àìbẹ̀ ẹ̀kọ́ ni mo wá ní ọ possible kéyàn orí bí Ànábì èèyàn lè rí bí Ànábì jàre bẹ́ẹ̀ bá lè rí bí Ànábì ẹ̀sá yóò bá Ànábì mo lè yàn lè rí bí Ànábì gbogbo kálukú wá ń wò mí lẹ́nu pé ó jọ possible kéyàn orí bí Ànábì nǹkan mẹ́ta náà lónìí ẹn tó lè rí bí Ànábì alákọ̀ọ́kọ́ nínú àwọn tẹ́yàn fi rí bí Ànábì òun ló ti dà níyàn pé tọ́ kódà bọ́lọ̀ bá ní gbogbo tí mo ní bá tán lójú mi nǹkan ó dé ní mo fẹ́ rí bí Ànábì kódà gbogbo tí mo bá ní bá tán lójú mi ìní kọ́ ìyàn lè rí bí Ànábì ẹlẹ́ẹ̀kejì kọ́ mọ bẹ nínú ẹ̀mí ìyàn wípé gbogbo iṣẹ́ tí mo bá ṣe kalẹ̀ ní dúó jẹ́ ẹ̀fẹ́ rí Ànábì mọ́ ni ẹ̀dàkùn èyàn bá Ànábì Muhammad ẹ̀dàkùn sáà Ànábì dúó jẹ́ tí ẹ̀ sáà Ànábì dúó jẹ́ Ànábì ò dúó jẹ́ ó àfá yìí Ọlọ́run ní ma anta bi ni'mati rabbika bi majnun wa innaka la ala khuluqin azim Ànábì ní àwọn sàábé tó lówó lára sallallahu alaihi wasallam kò sì dolówó látara wọn kọ̀ wá lọ kọ́ wá jíjọ kan kọ́ wá pé àyà kan sọ pé àfi kí wo fún mi 1 million dédé tó bá tọ́ sí wọn kí wọ́n ṣe nínú ẹ̀kẹ́ ìsìláàmù náà ni ó pè wọ́n sí ẹ wá ṣe tán ẹlálàjí àgbà wọ́n ń bẹ lánàá ẹlálàjí àgbà tó ń bẹ lónìí wọ́n sì tún máa bẹ lọ́la nítorí pé kò sí ẹnìkan kò sí olówó kan tó bá làjí àgbà ṣe tó sì rí débi tó yọ sọ pé alájí àgbà ọjì ọpa wọn ò sínú àfáà tí wọ́n máàkì bẹ́ẹ̀ pé alájí àgbà ló ń tẹ̀lé wọ́n jì ọpa ayé bẹ́ẹ̀ kọ́ ni tọ́ báwọn kan bá jòkólẹ̀ wọ́n ma wá sọ wípé Ansarul-Islam fẹ́ràn owó Ansarul-Islam fẹ́ràn owó ńgbàtà padà wá rìnrìn àwárí pé la ilaha illallah Ansarul-Islam ò fẹ́ràn owó Ansarul-Islam tí wọ́n ń ṣe ni kéyàn fi wá bẹ̀rẹ̀ látorí pé akọ́ ilé kéwú àwa bá dé pé akọ́ primary lọ́pọ̀lọpọ̀ àyè tí ò níye awakọ́ secondary lọ́pọ̀lọpọ̀ àyè tí ò níye Ansarul-Islam fi wá kọ́ university wa innaka la ala khuluqin azim khuluqin ka la ala khuluqin azim gbogbo ọrọ̀ àti dúkìá táwọn sàábé ní lọ́jọ́ ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ lọ pín fáwọn fúkàráù ẹ pín fáwọn tálíkà ẹ fáwọn aláìní náà ní mọ́tẹnu Ànábì wa kò torí ẹ̀kọ́ wá di pé ọ wá rọrọ̀ látara àsìkí ẹnìkan kódà àwọn àfáàṣẹ ìwádìí títí wọ́n ní kí Khadija ó tó kú gbogbo tàdíjá ní ọ̀nà fún ìsìlámù tanyanya kò sẹ́kùn tà Ànábì jogún tàbí sọ wípé ẹ̀hẹ́n ràkúnmí tí ń gùn yíò ràkúnmí Khadija ní o ẹnìkan ìyàkún ìyàwó rẹ̀ ní o rárá Khadija náà tanyanya tàdíjá ọba wá náà tán jọ́nà lọ́hùn tàdíjá máa ń kó pa mọ́jọ́ náà lọ́hùn sí tàdíjá kó pa mọ́ tí ní tán ẹwà wọn tí a ń fi rántí Khadija lónìí radiyallahu ta'ala anha àwọn kọ́lọ̀ máa yọnu sí ẹwọ́n tàà fi rántí Ànábì Muhammad lónìí sallallahu alaihi wasallam àsàlátù ní èlòlò lè kó kalẹ̀ tí ó retain dòní irú léwòlà Ànábì lè kọ́ tí ó bá gbà mú dòní kò sí ilé náà tó lè kọ́ tí ó bá gbà mú dòní kò sí dúkìá tó lè tí ó bá gbà mú dòní tó bá níbẹ̀ ìzírá jẹ̀mílá ẹ máa wulẹ̀ alhamdulillah tíbo sí ti wá ní kàmádìn fíìsì wa bàbá wa vice chancellor Muhammad Kamadin University wọ́n ní kí wọ́n máa wulẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ ní gbàgbé yín láíláí ẹ̀mí yóò sì ní kúrú
wọ́n máa ń kẹ́ pioneer vice chancellor ẹni tó rokónú tó bá yá tí máa ń padà wá ń dán ànígbàgbé yín ẹ̀sí àsì ní fi kúrán tí yín àfá Isra Jamila àfá ní máa ṣe dáadáa rẹ lọ́wọ́ máa ṣe dáadáa lọ́wọ́ máa lọ bọ́ bá ti ṣe dáadáa tán lọ́dọ̀ ma Ànábì Ádámà má wẹ̀yìn wò in tí ó ṣe kalẹ̀ tí wọ́n fi ní gbàgbé rẹ̀ ni ó ṣe mọ́pọ̀ ó jòkó tí lára ìwà Ànábì Muhammad sallallahu alaihi wasallam afáàkà nǹkan mẹ́rin tẹ́yàn fi jẹ́ èèyàn rẹ̀ nǹkan mẹ́rin tẹ́yàn fi ṣe kíni tẹ́yàn fi jẹ́ èèyàn rẹ̀ alákọ̀ọ́kọ́ nú tẹ́yàn fi jẹ́ èèyàn rẹ̀ ni pé sóre wọ́n lò sótì àbíbí lọ ní tí wọ́n kọ́hun wọ́n ni ó sóre ó sì lò sótì ó sóre pé ó sóre wọ́n pé dóndó pé èmi ni ẹbá ń bẹ̀ èmi ni kẹ́ ẹbá pé èmi ni mo ṣe la ilaha illallah àwọn kan sọ́ọ̀tì lára Ansarul-Islam àwọn kan sọ́ọ̀tì lára Ansarul-Islam àwọn kan sọ́ọ̀tì lára Adabiyya wàláhì ẹwọ tí Ansarul-Islam dé lónìí bàbá Alhaji Àgbà wá wílì Ansarul-Islam fún fámílì wọn gbogbo ẹni ọjà lífà ń ṣe síbẹ̀ ni kò jẹ́ property wọ ẹbí wọ́n ṣe wọ́n fílẹ̀ fọ́lọ́hun afáàfin ní Isra Jamilak wàrà halgẹ́ra muntaziri má dóre tí wọ́n pé àwọn tí mo sóre fún àìrọ́wọ́ wọn níka afá ó dé ní la tantazir shukrahum Mawlana Sheikh Bukhari la tantazir shukrahum má rẹ̀ tí kí wọ́n ó dúpẹ́ ẹlẹ́ẹ̀kejìnú má rẹ̀ tí pé yóò dúpẹ́ gbogbo ẹni tí bá máa sóre tí bá máa retí pé káwọn yóò dúpẹ́ àó lóore ṣe tẹ́lẹ̀ nítorí pé àdá ọmọnìyàn kó dúpẹ́ wọ́n è dúpẹ́ wàláhì bọ́ bá sóre fún 100 èèyàn tó bá ṣèèsì èèyàn 10 tó bá dúpẹ́ wọ́n gangan fúnra rẹ̀ tó lè fèrí kanlẹ̀ fọ́lọ́n kó tún dúpẹ́ nítorí pé bá ti dá wọn ìta àdámọ́ ma Ànábì Ádámà pé ẹ̀hẹ́n ń bọ̀ àfá yìí ìta àdámọ́ wọn ni pé ẹ̀hẹ́n wà ní kẹrin èlò àfá kí ni bọ̀dá ń fẹ́ máa ṣèlè kún sí ó jù kún rán mi primary lọ ni wà ní kẹrin ìta àdámọ́ ma ìyànú o ìní ọmọ retí lọ́dọ̀ wọn o ìjọ tọ́lọ̀ bá wá ṣàánú rẹ̀ nínú ayé tọ́ bá bá pé tí ẹ ò rí bẹ́ ò tí ẹ̀rẹ́ nìkan máa dúpẹ́ ìwọ gangan tó lọ dúpẹ́ fọ́lọ́hun àmá o ajimotala ọ̀wá pé sọ́rí tí wọ́n ń wí yìí o ìta àdámọ́ ma Ànábì Ádámà tẹ́ wí ni wọ́n gbẹ̀san rẹ̀ o wọ́n gbẹ̀san ìdúpẹ́ o wọ́n jìyà ìmọ́re o wàláhì gbogbo Ọlọ́run dá ọmọ Ànábì Ádámà lẹ́ni tí ò mọ́re àmọ́ Ọlọ́run ní ẹ má bẹ̀ mí ń sẹ̀san fálá ìmọ́re àfá wá nílọ láníyàn lórí sẹ́rẹ̀ tó bá fẹ́ ṣe lára wà Ànábì Muhammad wọn wàláhì gbogbo dáadáa tó bá fẹ́ ṣe Ọlọ́run ni ó dojú ẹ̀kọ́ gbogbo dáadáa tó bá fẹ́ ṣe dojú ẹ̀kọ́ Ọlọ́run a ní gbogbo tó bá fẹ́ ṣe máa ṣe kí ni máa dojú ẹ̀kọ́ Ọlọ́run ó ajìmútàlá nínú àgbà ẹni tó ṣe bẹ́ẹ̀ lànàbì Muhammad sallallahu alaihi wasallam inú àgbà ẹni tó ṣe bẹ́ẹ̀ làfá àgbà ṣe wà álìmì ọdẹ bá ń ṣe ṣéwù ẹ̀dàkù bẹ́ẹ̀ bá ṣe ṣéwù yóò dùn mí
ó ní bí mo ti jẹ́mbẹ̀ lánàá ní mo ti jẹ́mbẹ̀ lónìí ẹbá ń ṣe séèwù oníkámẹ́rà bá ń kọjú ẹ̀ sọ́nà yàyí ẹbá ń ṣe séèwù láyájí àbí ma lọ́sàn yìí alhamdulillah ọ̀nà ó bèbè yìí ṣe ìyá obìnrin àbí ìyá ti dé tàríjú bí ẹ̀rí àbá tó ṣe wà sí jọ́ tí ń so igi nílé ọba lọ́rin lójú wá wojú wọn ká tẹ́ẹ̀sì gbówó àpòjọ náà wọ́n tún wá múra sínú máìkì ìjọ náà tó wá pé ìbejì Ọlọ́run sì gbà àti yọ́ọ̀sẹ̀ ó sì fẹ́ wàláhì ìyàwó mi bèjì lọ́sàn yìí ẹsẹ̀ gan o ẹsẹ̀ o àbúrò dáyé àbí bèjì lọ́sàn yìí báńtí ẹ̀mfà kọ sí tèmi ni báńtí ń ṣe ìsọ̀kalẹ̀ bàbá wa Dáníyà gèrí sí Ansarul-Islam lónìí ẹ̀rí ni mo fi tọrọ pé gbogbo ẹni Ọlọ́run dùn nínú kọ́dákùn gbogbo ẹni títí ẹ̀ Ọlọ́run dùn mí náà nù ní gbogbo ojú pọ̀nà ibi tó béèrè dùnú sí ọlọ́mọ́sà bá ń dùn wọ́n náà nínú ìwọ náà pẹ́lú kọ̀ọ̀kan wa náà nù ẹlẹ́kẹta nù má ṣe kí ni o dojú sẹ́ oore rẹ tó bá ṣe dojú ẹ̀kọ́ lọ́hùn ma wá retí tọ́lọ́hun ó sì bàbá wa Dáníyà gèrí ọkà mi láàkún lè mi ní ṣe wà sí nínú ìtẹ́wà Ansarul-Islam nítorí pé ìmọ̀ tí mo bá sọ nípa Dáníyà sáwọn èèyàn ní ma sọ wípé kí ni ọba wí tẹ́lẹ̀ sí bọ́ọ̀rẹ̀ rẹ̀ ni ṣùgbọ́n wọ́n ní ọwá sọ dáadáa nípa ọ̀rẹ́ rẹ̀ olóòlé sọ sọ́ta rẹ̀ ní kọ́ wá sọ ìsọ̀kalẹ̀ Ansarul-Islam lé ní à ń kí yín káàbọ̀ sí Ansarul-Islam à ń kí yín káàbọ̀ sí ilé yín à ń kí yín káàbọ̀ sí ìpìlẹ̀ yín Allah ìmọ̀ ọ̀lọ̀dà láti Buhari kọ́ lọ kọ́sẹ́ ọ̀fẹ́ kẹ́kàwó wá ní kàwú ó kèríkè lọ ní kàwú ló wí Ìlọrin ló fi wí kàwú agáka afá nígbàtí mo ní ń bọ̀ wá Ansarul-Islam ọmọ Dáníyà kan tí ò sí ní Nàìjíríà ọwá ní ẹ̀dàkù wọ́n fẹ́ fi nǹkan rán wọ́n fẹ́ fi táháníà kan ránṣẹ́ sí Dáníyà gèrí oní tó wí náà nù oní túbá ọlẹ́ kú eríire o ma rọ́kàbalẹ̀ àlìyà ẹni ó gun ipò tó ga tó kọ rẹ̀ wọ́n jẹ́ Sùlèmánà ọmọ kàwú àgáka Dáníyà kejì ọmọ Dáníyà àkọ́kọ́ gbogbo ló wá ń kí Dáníyà pé ẹ máa wọlẹ̀ ẹ káàbọ̀ 35 years kéyìn ó fi sin ìjọba kọ́ wá darí wálé kọlọ́hùn òjò darí sẹ́wọ̀n ẹbá ń wí dáadáa àgáka afá irú yìí tọ́lọ̀ ń ṣe lónìí fún bàbá wa Dáníyà gèrí ẹnjìdá Suleiman abọ́lá kalẹ́kàwó àgáka pó sí ẹlòmí ní ò ní yíwọ̀ lúbẹ̀ pó sí ẹlòmí ó ti ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ sí wa nítòsí wa náà tó ìpé pó sí ẹlòmí ló ní yíwọ̀ lúbẹ̀ pé à ń lè pàdé òkú ẹ̀ ọba mi ọ̀wá ṣe kò ṣe bẹ́ẹ̀ fẹ́yìn kò ṣe bẹ́ẹ̀ fẹ́yìn kò ṣe bẹ́ẹ̀ fẹ́yìn Allah yábùdàlẹ̀ akẹ́rìmì bàbá wa Dáníyà ọmọ alápọ̀nlé ọmọ àwọn alápọ̀nlé
مثل الإمام الأعظم. Dáhíyà, a máa bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ kó yìí bá lọrin báyìí. Ẹ sì dójútì lọrin. Ẹ dójútì lọrin. Ìwátẹ̀ wá Ansarul-Islam lé ní kí Ansarul-Islam gẹ́gẹ́ bí Ọlọ́run bó ti gbé kalẹ̀. Gbogbo tó bá dá nínú wa máa dùn sí. Bọ́bá wá kù díẹ̀ káàtó Ansarul-Islam náà wọ́n tó ti gẹ̀ ṣàdúà fún lágbájá ń rí ṣòro báyìí. Ọlọ́run wá jẹ́ èyí ó sínú ẹni tí wọ́n ń pè lágbájá ń rí ṣòro báyìí ṣàdúà fún Ansarul. Ìwọ̀n ń já sí pé yábù ní àkárí mi. Ẹ bá ń kẹ́ gbogbo ọmọ kẹ́wù. Ilé iṣẹ́ ibi tẹ́ ti ṣiṣẹ́ tẹ́ fi rìtáyà, Rural Electrification Agency ní headquarters wọn l'Abuja, tẹ́ ṣe director ń bẹ̀. Àwọn ọmọ pé bẹ̀ ń bẹ̀. Àwọn ọmọ pé bẹ̀ ń bẹ̀. Ẹ̀yin lè jẹ́ àmọ̀ pé bẹ̀ ń bẹ̀. Àmọ̀ parí ráǹfà ní ibẹ̀. Ẹ̀yin tàà ní bẹ̀ lè jẹ́ àmọ̀ parí ráǹfà ní ibẹ̀. Àwọn ará wọn transformer láwọn àdúgbò wọ́n wà kọ Rural Electrification Agency wọ́n wà kọ sí tàwọn wo ní ajẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ni. Ẹjọ́gún àlọ́dọ̀ àwọn àgbàlagbà tẹ́ tara wọn jáde ni. Dáríyà ẹ mà sí báwọn tí ń bá yí dúpẹ́ ẹ ma fọpẹ́ fọba tó dáa ní púpọ̀ kí Ọlọ́run ọmọ sí. Ọlọ́run ọmọ sí. Ẹ jogún dáadáa lọ́dọ̀ àwọn tó dáa. Ẹlòmí à wà nírú ìjòkó tó rí bẹ́ẹ̀ wọn a máa wí fẹ́lòmí wọn ní nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Ẹ̀kọ́ funfun ti nínú kòkò funfun náà ló ti jáde. Àbá, ńgbàtá wà ń bẹ ń kéèkéé, Ọlọ́run bá kẹ́ bàbá gbọ́ níwà sí àgbáyé. Ńgbàtá ń bẹ ń kéèkéé, bí wọ́n bá ní ọ̀rọ̀ kan díjú ńlé ọba, wọ́n ní ẹ̀lẹ́ bá kàwọ́ agáka. Tàláàrí táyẹ̀rọ yọ̀rọ̀ yíyanjú lọ́dọ̀ ọba, wọ́n ní ẹ̀lọ́dọ̀ kàwọ́ agáka. Àfá yìí, àwọn tó bí yín, wọ́n wà nípò bẹ́ẹ̀, wọ́n wá bá tẹ yíyan jẹ́. Wọ́n ní ẹ̀lọ́ bá kàwọ́ agáka. Àfá yìí, yábùn náà àkárí mi. Allah. Ẹ̀dàkùn jama, ọfọlọ́mbẹ̀ wá, járí impact ti ẹ̀ náà. Jáyé orí rípa rẹ̀. Wọ́n ròyìn àwọn láti mo rántí pé ńgbàtá níbi bóyá bí 30 ọdún àbí bí 40 ọdún sẹ́yìn là máa gbọ́ lẹ́nu bàbá tá rò pé lówó jù nílọrin oná Sàràkí máa wá sọ pé àwọn kan bẹ wọ́n lówó jù mí lọ. Àbí ẹrántí bàbá ní máa sọ pé àwọn kan bẹ wọ́n lówó jù mí lọ. Wọ́n náà ní wọ́n náà jẹ́ kẹ́ gbúrò wọn ọ̀yàn lójú mi lọ. Àwọn ọlọ́run tó lójú mi lọ wà. Wọ́n ná. Dákun, in tó kú ọ̀run jẹ lérí dáadáa. Àfá, bẹ́ẹ̀ ni àfá, jẹ́ àrórí pa rẹ̀. Wọ́n sì máa pariwo lágbájá, wọ́n máa pariwo lágbájá. Dákun, jẹ́ àyí orórí pa ti ẹ náà. Wọ́n pariwo rẹ̀. Àfá yìí, pàápàá jùlọ àwọn tí wọ́n ń ná táà ń wí, àwọn tó ń ṣe dáadáa táà ń wí, wọ́n sọ pé ẹ pariwo àwọn, in tí wọ́n ṣe ní ń padà ń pariwo wọn. Àfá yìí tàrákìtà fi kulli nafsin, ọfisẹ́ mi dáhíyà, ó sì wá lọ ọfisẹ́ mi àwọn èèyàn kọ̀ọ̀kan. In tí máa ń lápa dáhíyà wá lọ kọlà sẹ́mi àwọn èèyàn kọ̀ọ̀kan pé ìgbọ́dọ̀ mọ́. Nígbàtí ń gbọ́rọ̀ ìjókòó yìí pé wọ́n ní dáhíyà ó wálé, in tí wọ́n tàà wá gbọ́ pẹ̀lú ẹ̀ ní wípé àwọn ọ̀rẹ́ ni wọ́n organize gbogbo tàǹsẹ̀ yìí.
àtèyí tí wọ́n ṣe lábújá rẹ̀ gẹ̀dẹ̀ ń jò ní ikú ìyá mi ò jí ń lé lọ. ẹ ṣeun ẹ ṣeun àmì ẹ ṣeun ẹ ṣeun. ńgbà Ọlọ́run wá ní tòní wá lọ ládùn wá lọ Ọlọ́run máàkì ẹ̀ fún mi ní wọ́n já sí pé àbúrò dáyà wá bímọ lónìí àmọ́ ló ṣe déédé bí ó bá àti ẹ̀rí tíráàkà ìdùnnú ọmọ jáyà ò jáde. ẹ wá kọlà sẹ́mi àwọn èèyàn wọ́n náà lọ kọlà sẹ́mi àwọn èèyàn. ọ̀dà jẹnẹrétọ̀ kéèké ìwà àtìyàwó rẹ̀ àtọ́ inú ilé rẹ̀ nìkan lẹ̀ wọ́n ń dá tàn àwọn ará àdúgbò ń gbé ariwo làwọn ń bẹnẹfìtì ẹ̀yin bẹnẹfìtì mọ́lẹ̀ wọ́n wá ń pè àwọn eléri ibú kì ní ìtútù bẹ̀rẹ̀ tí ó mọ̀ pàdé tó ní jẹ́yìn ó sùn nù ní eléri ibú kò ní yá sùn ó ti ẹ̀tẹ́ ìfí tí ma wọjọ́ ọmọ wọlé wá báyìí àbá tí wọ́n bá ń bẹnẹfìtì lára náà ni wọ́n ní pè ọ léléri ibú afá yìí ń bọ̀ náà ẹnìkan gbẹ́ kànga láfàdúgbò ìwọ ni wọ́n ní ọmọ aṣọ wọ́n lọ ayọ́kọ́ lọ wá ń ti kànga wọ́n máa pé ìyá alágbà ẹ̀tẹ̀tẹ̀ lé pàmì lérí bú rẹ̀ ti fẹ́tì ẹlẹ̀ pàmì lérí bú rẹ̀ ti fẹ́tì eré rẹ̀ nìkan gbé kalẹ̀ pọ́n fẹ́ sí dákùn kọ́lá sẹ́mí àwọn èèyàn kí wọ́n máa pé ọpẹ́lọpẹ́ lágbájá afá yìí in tó lè kéèrè rẹ̀ bá wa nu àyàn jẹ́ mílíọ̀níà wọ́n jẹ́ bílíọ̀níà wọ́n wá ń gbé pè olówó lọ́wọ́ téèyàn máa ránṣẹ́ olówó lọ́wọ́ tó téèyàn fi ra àdúà oní tó lè fi ra àwọn èèyàn lọ́wọ́ láàyè tó bá wà ipò tí dáníyà sọ kalẹ̀ ń bẹ̀ yóò ṣiṣẹ́ ìjọba mọ̀ ní ipò ṣẹ́ ìjọba mọ̀ ní àfá yìí ipò ṣiṣẹ́ ìjọba èèyàn ti ṣiṣẹ́ ìjọba ó wá fi ṣiṣẹ́ ìjọba ní ẹnu tó bá yọ lọ́fíìsì jẹ́ fi ṣàánú eléyìí ẹni tó bá eléyìí yọ lọ́fíìsì jẹ́ fi ṣàánú eléyìí ìjẹ́ eléyìí yọ lọ́fíìsì jẹ́ ọ́fíìsì bá bẹ̀ láti wá ara wọn kan tó ṣe pé nínú àánú Ọlọ́run táwọn kan kún privilege nínú àánú Ọlọ́run wọ́n wá jókòó ti allocation tí ọmọdé lóṣooṣù wọ́n náà tó sù yí dá o wọ́n náà dá o omi ò tún dé lẹ́yìn oṣù tí ń bọ̀ wọ́n náà dá o wọ́n náà dá o omi ò tún dé lóṣù tí ń bọ̀ Ọlọ́run wá sáàmà náà wọ́n kéèyàn kọ́ ọlá ọpẹ́lọpẹ́ omi tẹ̀rítà mú yìí o ọpẹ́lọpẹ́ lágbájá ni iná sólà tọ́tàn ládùúgbò wa yìí o ọpẹ́lọpẹ́ lágbájá ni o transformer tààrí yìí o ọpẹ́lọpẹ́ lágbájá ni kọ́lá sẹ́mi àwọn èèyàn bí dáníyà ṣe kọ́lá sẹ́mi àwọn èèyàn àfàrà àbá gbogbo ojú pẹ̀nà lẹ́fi kọ́lá sẹ́mi àwọn èèyàn àfá gbogbo àyè ọwọ́ orí yín wá fẹ́ dé ẹ̀rí àfá yìí lẹ́sìdá mi sánà wá ní ẹ̀dàkùn jàmáà nígbàtí èyàn ń lo ìsẹ̀mí èyàn ń lo ìsẹ̀mí tẹ́ ń lò èmi pẹ̀lú rẹ̀ ayùwárí ẹ̀fẹ́ ìṣẹ́ kan ẹ̀fẹ́ ṣètò ẹwọ báyé tí ń rí ẹwọ báyé tí ń lọ ẹwọ àwọn kíkàlùkù ṣe lè máa rò kàn pé máa lò lọ bẹ́ẹ̀ dáníhíyà òrò kan páwọn ó dò ní nínú sẹ̀mí Ọlọ́run ló bùn yín lẹ́mí gbọ́ afá èyàn ṣe lè rò lẹ́mí pẹ́mi wọn ogun Ọlọ́run ní bùn yẹn bẹ́ẹ̀ náà lẹ́yìn ọlẹ́rọ pé yí máa rí ṣe lọ Ọlọ́run ní máa ṣe jẹ́ ń ṣe fáwọn èèyàn pé èèyàn máa wà bẹ̀rù ọ̀la pé mo lè má ní mọ́ àmádáyíyà bẹ̀rù when I was ọjọ́ kan ń bọ̀ tí ó di when I was nígbà tí mo fi wà ní ìtídáyíyà bẹ̀rù
ẹ̀dàkùn ẹ̀yọ̀bá ànábì Muhammad ayùwárí ẹmọ̀ bọ̀ ájòkó ẹgbẹ́ máa jòkó Allah èyàn rí àwọn tó kù tọ́lọ̀ ń wò máyé láàní ẹ̀ ní kú nísìn ẹ̀dàkùn jàmáà ká lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rẹ́ wa Sheikh Hamza àrí ibi máàmù láyé gbà mí lọ́dọ̀ wa lókè lélè wọ́n bẹ́m̀bí jẹ̀náza rẹ̀ lọ́wọ́ báyìí àfá òsìwọ́n náà òsì rántí ìjọ tí ó di when I was bẹ́ẹ̀ni dáyà kú lọ́fíìsì yẹn wọ́n kú nánú bá but nígbà tí mo wà ń bẹ̀ in tí mo rí ṣe ní àmì wà wà mí tó tóbi jù rí tó dáyà ń lọ kò rí kankan sọ fárá àdúpẹ́ táwọn ṣe ní ẹni ó bá gbin oore in tí ó padà kán lẹ́yìn ẹ̀ in tí ó padà rí lẹ́yìn ẹ̀ in tí ìyàn padà rí lẹ́yìn oore náà ni wọ́n ṣẹlẹ̀ yìí o èmi sì mọ̀ pé Ọlọ́run wọlé àjòkó Àlàájì àgbà kò ní mọ báyìí fún yín oore àsọ̀kalẹ̀ ní ẹnu iṣẹ́ ìjọba oore àsọ̀kalẹ̀ lẹ́nu iṣẹ́ ìjọba lórí báyìí kéèyàn ọlọ́lẹ̀ sí iṣẹ́ ìjọba ló ṣe báyìí kéèyàn ó sínlẹ̀ kó sùlú bàbá rẹ̀ náà lọ́lọ́run ní kó rọrùn báyìí sẹ́bíkàlùkù ní ọmọ ní tàà fi dáámà ẹ̀dẹ́lọ̀ mí mà pé ń họ́ lọ́nu kàlùkù ní ọmọ ní tàà máa fi dáámà àfàmàlẹ̀ Yusuf Ajánásì wọ́n máa fi ní tí wọ́n fi dáyà máa wọ́n ń lọ́nu tàrùkọ́ wátàrùkọ́ ẹjọ́kù ní mọ́sí dàbí tí bàbá mi sáṣẹ́ ìrìnàjò ní wọ́n gbówó ni ń dẹwọ́ ìfẹ́ wọ oko wọn ẹgbẹ̀ èèyàn ọmọ kẹwàá bá ń pẹ́ tààrí kọ́ wá tààrí kọ́ ẹbá ń pẹ́ tààrí kọ́ ọmọ gani ọmọ gani Allah min al-adabi ẹ̀dàkùn in tí ń wí ní ọmọ akẹ́wù ní ẹ̀kẹ́ ni wọ́n bá ń wí pẹ́ta rẹ̀ kọ́ dáníyà ẹ máa ga sí ní ẹbá ń pẹ́ta rẹ̀ kọ́ ọ máa ga sí ní ayatun máa ga sí ní Sheikhina Al-Adaby azimanu Sheikhina Al-Adaby ẹbá Yorùbá Ànábì Muhammad àbọ̀ sínú àdúrà nísìnyí àbọ̀nú àdúrà ní dáyé àtorí ẹ̀wà àti ìdúpẹ́ fọ́lọ́run àfáàwà Sheikh Hamza àrí bí wọ́n ṣe janaza rẹ̀ lọ́wọ́ báyìí lọ́mọ sàbáwà kẹ́ bá gẹ́ àfá ló bá ṣàánú wọn gbà múlé wọn lọ́wọ́ bismillah qul huwallah bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín asàdúà nísìn bá sì ti máa albarka tí ń bẹ lára bàbá wa Àlàájì àgbà ní náà láàfi tọrọ nǹkan méjì náà dáyé àtorí ẹ̀wà tí mo ti tẹnu máa hùn
wọ́n wá dúpẹ́ fọ́lọ́run wọ́n sì wá gbàdúrà wípé Ọlọ́run jẹ́ kẹ́yìn rìtámẹ́ǹtì Ọlọ́run jẹ́ ó dáa ju tẹ́ǹtì ń lò ó bọ̀ tẹ́lẹ̀ lọ. Àmín. Allah ẹ̀ sì bá ń sáámi jẹ̀mọ́. Àmín ya Allah. Bọ́bá níbẹ̀ ẹbá ń papọ̀ sọ pé Bismillahirrahmanirrahim. 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 Dáhíyà àti gbogbo àwátá tẹ̀lé dáhíyà wá àti gbogbo Ansarul-Islam pátá oyè wa tá wà ní àyín tíjọba ọba kàwà wọn ó ṣe wàhálà wọn tó mọ iye wa bọ́lọ̀ wọn sì ti dá ọjà fàlàjí àgbànú oríire lẹ wá ṣe ní àyín toríire náà sì ní dirí ibú láíláíláíláí ọlá apá wọn tẹ tara wọn jáde ṣe nínú oríire náà ẹ̀yin náà tún wá ń ṣe nínú oríire náà gbólóhùn áyà mẹ́ta tó bẹ̀rẹ̀ Suratul Fatiha tọ́lọ̀ fúnra rẹ̀ fi dúpẹ́ fún rẹ̀ òlájọ papọ̀ sí kí bàbá wa dáníyà tẹ́wọ́ àti gbogbo àná tàbà wọn ṣe kódà bọ́n bá ń bẹ ní àyín tí wọ́n náà ń wò pé ì ń bẹ lẹ́nu iṣẹ́ ìjọba fàníyàn dáadáa sí pé Ọlọ́run jẹ́mi náà sọ dáadáa ìsọ dáadáa ó tọ́dúwàfà ó tàdúwàfà Ọlọ́run fún rẹ̀ ní alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ẹ̀rí ọ̀gá wa ti dé bàbá national mission Ọlọ́run ní fi kankan sí àláfíà ara yín wọ́n ní ká papọ̀ sí àsàlátù mẹ́ta káwàsà alhamdulillahi rabbil alamin níye wà yìí arrahmanir rahim maliki yawmiddin a wà sí mẹ́ta bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta a wà fi bá Suratul Fatiha délẹ̀ dáyẹ̀ ẹ̀sá ti tẹ́wọ́ nítorí pé kí wọ́n sọ pé èèyàn ń dúpẹ́ fọ́lọ́run kò dìgbà tí èèyàn bá lọ sín tẹ̀sùbá ẹgbẹ̀rún ìkọ́kọ́ mọ̀ pọ́lọ́run ló ṣe èyí náà ó ti tó lọ́pẹ́ gbogbo ẹ̀dá tó bá ti máa gbá Ọlọ́run ló ṣe o èmi kọ́ o wọ́n ló ti kọ́kọ́dà àdá ṣúkúrà ó ti dúpẹ́ fọ́lọ́run tó bá rí bẹ́ẹ̀ Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim Allahumma salli ala